ọba níkòrò ọ̀gáládé àkárìgbè elétú èdìbò aṣọ̀gbọ́n olórógun àdòdó jùnọ́dún èkó araba tìlú èkó mo kí yín o ẹ kú jókòó wọ́n lè jáde ẹ gbé ọ̀pá àṣẹ dání ẹni tó ní ọ̀pá ọ̀hún dà Rilwan Oṣuọlálé Akíolú tẹ gbé ọ̀pá ọ̀hún lé lọ́wọ́ ọ̀hún dà sẹ́yìn lẹ ní ni ṣé tí yín ní ṣe ẹjẹ́ àtò gẹ́gẹ́ ni mọ̀lẹ́ ń tò gẹ́gẹ́ ni mọ̀lẹ́ ń tò tágbàdo bá tọmọ kì í yẹ o kì í yẹ láàké kì í yẹ lóko kì í yẹ lọ́la tó fi délé wá ọ̀rọ̀ gún ọ̀lọ́mọ ó gboyè o ẹ wá jáde ẹ má jókòó àbòsí ẹ má jáde àbòsí ẹ wá jókòó ẹ gbọ́ pàdánì ọ̀pá tó yẹ pé ẹ ti dá ilẹ̀ ẹ ti dalẹ̀ ọjọ́ tọmọdé bá búra ló mọ̀ kò kí mọ ọjọ́ tó bá máa dalẹ̀ ọjọ́ tó wọlé gbọ́pá àṣẹ ọjọ́ tẹ dalẹ̀ nìyẹn torí ń tẹ bú ní pé ẹ protect ọ̀pá ẹ protect ọba káti ẹ sọ pé ọba ṣe bó ṣe ṣe ṣùgbọ́n kí ló ń jẹ́ gbọ́ba níyì kí ló ń jẹ́ gbáwo nígbọ̀wọ́ ẹ ti wá gbàgbé gbogbo ohun tẹjọ jẹ tẹjọ mú wọ́n wá wọlé wọ́n gbọ́pá àṣẹ wọ́n gbégbá iwájú onísìwò wọ́n gbégbá iwájú bájúláyé wọ́n gbégbá iwájú ṣàṣì tó fi gba onímọ̀lẹ̀ tí ọ̀pá fi ń ráre wọ́n rí lágàrà wọ́n rí níbí wọ́n rí lọ́hùn ọ̀pá ọ̀hún dà ẹ yé parọ́ fáwọn èèyàn ọ̀pá ọ̀hún dà ṣóhun lẹ gbé dání ọba tó ní dà ẹ wá jókòó àti Erelú Èkó ọjọ́ wo lẹ ti wọlé ṣe mítìn pẹ̀lú ọba Rilwan Akíolú ọjọ́ wo lẹ ti bọ olókun ọjọ́ wo lẹ ti bọ ọlọ́sà ẹ gbọ́ ohun tó ń sọ ni wọ́n ní tójú ò bá tẹ̀yìn gbẹ̀tì ojú ò ní tèkólé Èkó arómisálẹ̀ gbẹlẹgbẹ arọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ máṣá eléyìí ṣá lójú yín tó bá yẹ pé ìjókòó tẹ jókòó lé ní ìjókòó kó lè tù ní àtùbà àtúnṣe ṣùgbọ́n tó bá yẹ pé ìjókòó àbòsí ni ó kù yín ó kù onílé ó kù ọ̀pá ó kù yín ó kù olókun gbogbo wọn bí yín Ajíbọ́lá bí yín kí ló dé ẹ wá jókòó ọba Akíolú dà ọba Rilwan Oṣuọlálé Akíolú òun dà torí òun ló lọ́pàá ẹ má pè fa ẹ má pè ní èké kẹdẹ má pè awo ní ọ̀dàlẹ̀ Ifá tó dá ẹ jẹ́ kí wọ́n mọ̀ kẹjẹ́ kí gbogbo ìlú Èkó mọ̀ pé wọ́n ní kí Akíolú kó lọ túbá kó lọ bẹ eléko àná kó bẹ eléko ìjẹta eléko àná èyí tó ń ṣe Adéyínká Oyèkán kó lọ bẹ Adélé ìyẹn tó ń ṣe tìjẹta ẹ jẹ́ kí Èkó mọ̀ ẹ má fi ìkọ̀kan bò ẹ má yí ojú Ifá ẹ má yí padà ṣèbójú yín ni ọba Rilwan ló mú Adéputú Kẹ̀sìntìn tó fi jẹ bàbá ọba àgbà ìlú Èkó ojú yín ni ṣèbẹ́jọ dífáì ni ṣé wọ́n mú ọmọ afẹ́ mú bàbá ọba
Àwùjalẹ̀ á fẹ́ mú bàbá ọba, àwa wá sẹ́kọ̀ọ́, àwa mú ọmọ Èkó á fi jẹ bàbá ọba níjẹ̀bú. Ẹja fèkéré lé ká fọ̀dàlẹ̀ ṣòro, ká fọ̀dàlẹ̀ ṣòro, torí agbárí irú wọn lè yá ń lò ó, níyà ń lò láàké, ní ìyá lò lóko, ní ìyá lò lọ́la, tó fi délé wá ọ̀rọ̀ gún ọlọ́mọ ó gboyè o. Ẹ fèkéré lé, ẹ fọ̀dàlẹ̀, ẹ fi ṣòro, ẹ ti gbàgbé ni agbárí ẹ̀ níyà máa lò. Ifá tẹ dá lọ́jọ́ sí òun ló tẹ̀yìn yọ yìí. Ifá tẹ dá ẹ̀yin dífádífá, Ifá tẹ dá. Ifá ọ̀hún rèé o, wọ́n wọlé wọ́n gbọ́pá àṣẹ, kò ṣẹlẹ̀ rí, kò ṣe kí ni, kò ṣẹlẹ̀ rí, ṣùgbọ́n ṣẹlẹ̀ lásìkò ọba Rilwan Oṣuọlálé Akíolú. Ẹ jẹ́ lọ túbá gbogbo yín tẹ jókòó, ọba níkòrò, àràbà, elétò ìdìbò, aṣọ̀gbọ́n, jìnàdù Èkó. Ẹ má pe Ifá lékè o, ẹ má pe Ifá, ẹ má pe ní èké. Ẹ jẹ́ ká tó bó ṣe ń tó, ẹ jẹ́ ká ṣe bó ṣe ń rí. Ibo lẹ fi àwọn àràbà sí? Ọjọ́ wo lọ ti dáfá gbẹ̀yìn? Ọjọ́ wo lọ ti bọ Olókun? Ọjọ́ wo lọ bọ Ọlọ́sà? Wọ́n wá gbé ọ̀pá àṣẹ, ẹ lè protect ẹ ti gbàgbé duty yín. Ojú tì yín, ojú tì yín. Tẹ bá jókòó lé ní tẹ gbé ọ̀pá àṣẹ dání, ọ̀pá àṣẹ irọ́. Ẹ fẹ́ lo ìṣújú, ẹ fẹ́ lo fáwọn èèyàn. Ẹni tó ní ọ̀pá àṣẹ ẹ jẹ́ kó jáde, kó gbé ọ̀pá tí wọ́n gbélé lọ́wọ́ kó gbé jáde. Gbogbo ohun tí ẹ fẹ́ káyé mọ̀ àwa tú síta fún yín, torí Ifá ìkélẹ̀ ń dá. Jẹ́jẹ́ kékòó mọ̀ pé wọ́n tẹ adé pa, wọ́n fọ́ adé mọ́lẹ̀. Ẹ wá jókòó lé ní onílé abiyín, ọ̀pá abiyín, ẹ̀dùn abiyín,